àdèwé àdàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àdèwé àdàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá. Gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ni lóko lódò lẹ́yìn ẹ wálé wá tún lè ṣe o àtobìnrin àdèwé àtàgbà Ògbómọ̀ṣọ́ la wà ìdákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́wẹ́wọ́ ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfọkànlùkàn ẹ̀jẹ̀ àpapọ̀ wa kò ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí tẹlẹ́mù ẹ̀sùnmọ́ wa gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ládéládé gbogbo lóyè lóyè gbogbo ẹ̀yin àgbààgbà joyè nílé ni lóko lódò lẹ́yìn odi ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ̀ wa ẹ̀jẹ̀ àfinúlùnú. ìbà àkọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ọba tí ń jèmi ni èmi ni gbèǹgbèlẹ́kù tí ń dábìí òwò kábí kò sí ọlọ́wọ́ ńlá ọba kárí ayé gbogbo ìbà kábíyèsí olúwa ògo ni fowókọ rẹ o akalẹ̀ sórí ètò Ògbómọ̀ṣọ́ la wà lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe inú mi dùn bá mi wà nílé agbára ẹ jẹ́ rìn báyìí bá mi ẹ bá mi kí ara lé kẹ́sì dá orúkọ yín. èmi ni air vice marshal Jacob Ọmọbọ́lájí Adigun láti ilé ìbára aláṣẹ ní Mọ́sífà. Èmi ni chief akọgun of Ogbomoso land. Mo kí gbogbo ilé o, mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko ní gbogbo àgbáyé as the chairman of ODDA, that is Ogbomoso Descendants Development Association. Mo kí gbogbo wa, mo dẹ̀ kí gbogbo wa pé a kú ara fẹ́ra kù lórí ọ̀rọ̀ ti kábíyèsí wa àti ti excellency Chief Ọ̀túnba Christopher Alao Akala tí wọ́n jáde láyé kí Olúwa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àmín o, àmín àmín. Pàtàkì jùlọ mo fẹ́ kí àwọn olórí àti gbogbo àwọn ọmọ ọba lọ́kùnrin lóbìnrin pé Olúwa dúró tì wọ́n. Àmín àmín. Pé ẹ̀yin bàbá á dára o. Àmín o, àmín o. Olúwa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere. Àmín o. Àwọn ìyàwó àti àwọn ọmọ excellency Akala tó Olúwa dì yín mú o. Àmín àmín o. Olúwa dì yín mú. Àmín àmín àmín. Olúwa tẹ́ àwọn excellency sínú afẹ́fẹ́ rere. Àmín àmín àmín. Olúwa dẹ̀ wà pẹ̀lú gbogbo wa. Àmín o. Ọmọ rere náà ló máa gbẹ̀yìn gbogbo wa lágbára Ọlọ́run. Àmín àmín. Ẹ kú ara fẹ́ra kù. Àdúpẹ́ ẹ ṣeun. Ẹ̀yin ará ilé ohun akọgun tí wọ́n ṣe agbátẹrù ètò yìí gangan òun lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ bí n bá ní akọgun ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ páwọn náà ṣe agbátẹrù ètò yìí orúkọ wọn àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò yìí ohun wọn lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ní agbára. Ẹ̀yin tí ẹ sì fi máa wò wá tẹ́ fẹ́ rójú wọn ẹ lọ sí Facebook Ògbómọ̀ṣọ́ la wà ẹ sì lè lọ sí God's Library TV tó jẹ́ YouTube ẹ máa rí ojú wọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò nìkan wá nágèrè tó jẹ́ ọlọ́wọ́ ọ̀tún wọn àwọn náà lẹ̀ ń wò ní ẹ̀yìn wọn ẹ̀yìn tẹ́ ń wò wá nílé ní Facebook Ògbómọ̀ṣọ́ la wà àwọn ni ká mọ̀ sọ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ fún akọgun pẹ̀lú mi lé agbára òun náà ni kékeré ọdẹ jẹ́ kán rójú yín lẹ́gbẹ̀ẹ́ òpó tí ẹ̀ra lẹ̀ mọ́ so àwọn èèyàn ń wò yín káàkiri àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí kékeré ọdẹ ẹ ṣeun jẹ́ ní ti bíbẹ̀rẹ̀ kékeré ọdẹ súnmọ́ bí báńkì akọgun alápàmọ́jọ̀ra wá síbí bọ́bí torí kámẹ́rà wa bẹ̀rẹ̀ díẹ̀. tó mo dúpẹ́ akọgun ọ̀hún Ògbómọ̀ṣọ́ ẹ̀kú ọjọ́ mẹ́tẹ́ mọ̀kú àti ilé gbogbo sí òsì nǹkan kan àwọn ọmọdé ẹ̀yìn kọ́ ṣé wọ́n ń bẹ lálàáfíà ara ẹ̀kú ara yẹra tọba Ògbómọ̀ṣọ́ ọba Ọládùn ní Ajagungbadé kẹta tó ṣídẹ lọ láàrin àwọn ọba ẹgbẹ́ rẹ̀ igi ńlá dáhùn kan ṣe Ògbómọ̀ṣọ́ mi tìtìtì
bá a ti gbọ́ kú Àkànwó Ọládùnní la gbọ́ kú Ọ̀túnba Adébáyọ̀ Àlàó Akálà Ọmọkẹ́mi ọmọkùnrin gbàngbàngbàn bí ẹni ìran kan Àlàó ṣe díẹ̀ níwọ̀n bá tó lè ṣe ó ti ṣí ìdẹ lọ ẹlẹ́yinjú àánú ọkọ mẹ̀kúnnù gbogbo ó ti ṣí ìdẹ lọ Àlàó di gbére ó di bẹ́ẹ̀ ni ìbájọ ni Àlàó di bẹ́ẹ̀ nìyàn hàn bájọ nìyàn akọni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo dúpẹ́ ọba mi Èdùmàrè yọ̀ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́yinjú àánú ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ níkù lẹ́yìn odi ẹ dákẹ́ mo fọlọ́run ọba bẹ̀ yín gbogbo yín ẹ wálé ẹ wá ràn lọ́wọ́ Ọlọ́run ọ̀ràn yín lọ́wọ́ ọba lókè òwò fún wa ṣe àwọn èrò rere tẹ́ ẹ ní lọ́kàn yìí gbogbo rẹ̀ ní ọ̀sẹ̀ ọba mi Èdùmàrè òsì ní jẹ́ wọ lọ́sàn gan bí n bá ń gbalẹ̀ àwọn bàbá yín ọmọlé wa ẹ̀yin ọmọ alápàmọ́jọ ra ọmọ onígbó lẹ́mọ́lẹ́mọ́ ọmọ onígbó lẹ́mọ́lẹ́mọ́ ẹ̀yin ọmọ bíbó lẹ́mọ́ ọmọ akílejò ọ̀jẹ̀ ẹ̀yin ọmọ àlejò bàjẹ́mọ́ lẹ́jọ òun àjàfì ọmọ ọ̀kánì yín abara tẹ́rẹ́ ọmọ nìní ìkàkọ́ ló sùn wọn lẹ́jọ òun mo dégó mo bá fọn bí erin ẹ̀yin lọ́mọ ní ẹjọ́ ọmọ èjì aṣọ eléyìí tó tó lóde ọkìn wá ń jọ́sí ó dúpẹ́ ṣe ń ṣekún lára ẹ̀yìn ó lè kó nílé ìṣàkọtí ara kú arápá lè àtẹ̀pẹ́ lọ́mọ ẹ̀ṣẹ̀ ẹ̀ tẹ̀nà bẹ́ẹ̀ lọ́ba mi Èdùmàrè òní jẹ́ wọ̀ lọ́sàn gan àwọn èrò rẹ̀ dẹ́ nílọ́kàn yìí gbogbo rẹ̀ ní ọ̀sẹ̀ tó kó tọmọ ọba mi Èdùmàrè òní nítorí ọ̀kan gbà kan mọ́ wa lọ́wọ́ láíláí. ó ṣe akọgun mo mọ sí ọ̀pẹ mo tún pẹ́ lákọgun ó ti béèyàn retí tánu akọgun ló gbé ètò yìí kalẹ̀ kékeré ọdẹ òun ni ó ti bá mi kí akọgun dáadáa ẹ̀yin tẹ̀ ń gbọ́ nlé ẹja ti bí bẹ̀rẹ̀ ODDA tọ́lọ́ ń fi yín ṣe alága fún kí ló bí ìran ODDA. ẹ ṣe olóòtú ODDA ní 2019 bíi 3 years ago ni àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kan lákàndídé pé ẹ wá náà ìlú tá a ti dìde yìí báyìí ìlú yìí nídìí ìrànlọ́wọ́ o àwọn adẹ̀kẹ̀rẹ́ pẹ̀lú ọkọ̀ jàǹkànjàǹkàn anípò jàǹkànjàǹkàn mínísítà wà directors wà military generals wà a ní professors a ní doctors a ní kíní kí ló dé tá a lè fọwọ́sowọ́pọ̀ ká wá bá a ṣe máa gbé ìlú yìí lárugẹ ká gbé wọn dé ibi tó yẹ ká gbé wọn dé sódà kí iṣẹ́ wà káwọn ọmọ ìlú kán rí iṣẹ́ ṣe kán rí nǹkan tó máa jẹ kí industries yìí wà bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó present minister Sunday Dare àti professor Ṣẹ́gun Ajíbóyè àti ASK Kuti àti Banji Ojo Mr. Banji Ojo bí wọ́n ṣe pè mí ní ọjọ́ kan nìyẹn pé general à ń bọ̀ wá sí ilé yín láyé Àbújá o wọ́n ní ṣé kò sí wọ́n ní tọ̀ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ dá ìkéré kí bá ti gbọ́ ni ó ń jẹ mí lógún mo ní ẹ máa bọ̀ ṣé lọ́ọ̀nchì lẹ́fẹ́ jẹ ni àbí dínà sí gbogbo wa ká jókòó ká sọ̀rọ̀ so bọ́n ṣe dé ní other people náà àwọn professor Ṣọlá gbogbo wọn náà wọ́n jẹ́ ìwà Adépọ̀jù kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí àwọn olórí Níkẹ́ Olúgbòdì àwọn Mrs. Elégbèdé gbogbo wọn ṣàjọyìn lẹ́tọ̀ ẹ jẹ́ ká set up ODDA àti ìkọ́ pè ní ODDA o a kò pè ní Ògbómọ̀ṣọ́ collectives but ìgbà tá a fẹ́ lọ ṣe registration wọ́n sọ pé no collectives ò lè work káwa orúkọ mi tó àwa ni kí ni vision àfojúsùn yín kí ni mandate wa kí ni strategy tá a fẹ́ lò kí ni mission ìgbà tá a wo gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ ìgbésókè development wọ́n á ní ok ẹ jẹ́ ká name ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ descendants àwọn ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni then development association ìfojúsùn nìyẹn ṣe rí
the first thing tí ìgbà tá máa launch báyìí a kọ́ launch us coming together ní December 2019 ní ọjọ́ yẹn lásán owó tí àwọn èèyàn donate fún ìgbésókè Ògbómọ̀ṣọ́ ó sì wà lákàntì lẹ́nu a sọ pé tọ̀ àti ìta kọ́fẹ́ ṣe ká fa iná láti àrójẹ títí dé high school ká fa láti Takí ká fa dé Palace ká lè fa wá sí gbogbo sáàdì ibi tí parrot wà nǹkan that is the first phase ká wá bẹ̀rẹ̀ sí ní mú díẹ̀ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí lórúkọ Olúwa ètò yẹn àti kanṣúlẹ̀ èmi sì ń bá àwọn turkey sọ̀rọ̀ tí wọ́n ready láti ship àwọn solar tá a máa lò but nígbà tí mo bá gọ́vnọ̀ sọ̀rọ̀ ní àná Ṣèyí Mákindé òun náà sọ pé tọ̀ àwọn náà ní ipa táwọn náà fẹ́ kó lọ́wọ́ sọ pé tọ̀ mo wá sọ fún wọn pé ṣé rí ODDA iṣẹ́ tiwa ni pé nǹkan tí ìjọba àpapọ̀ bá ń ṣe nǹkan tí ìjọba state bá ń ṣe àti local government a fẹ́ máa support wọn ni kí ìlọsíwájú ṣá wà nílùú Ògbómọ̀ṣọ́ so wọ́n á ṣe tiwọn àwa náà máa ṣe tiwa níbi tó bá ti lè ṣe láti support ìyẹn ìkan bọ́ pàtàkì jùlọ nǹkan méjì industrialization kí lè ṣe ọ wà nílùú Ògbómọ̀ṣọ́ kí lè ṣe ọ wà èmi dẹ̀ ti ń bá gbogbo àwọn èèyàn jankan tó wá láti ìlú Ògbómọ̀ṣọ́ yìí sọ̀rọ̀ gbogbo wọn ti ready pé kí ni ipa táwọn lè kó even láti ìlú òyìnbó mo náwọn tó ti ready nsìn láti gbélé iṣẹ́ wá s'Ògbómọ̀ṣọ́ ṣẹ́rí nǹkan méjì lọ́lọ́run fi ta wá lọ́rẹ ń bì báyìí ẹja gbọ́ kaṣú àti mango ṣẹ́rí nǹkan méjì yìí lásán gan tá a bá jókòó tá a bá ṣe bó ṣe yẹ kó rí wàhálà ọmọ wa kankan ò ní wáṣẹ́. mango àti kaṣú bẹ́ẹ̀ ni ó là wá l'Ògbómọ̀ṣọ́. ṣẹ́rí mango gbogbo mango yẹn pátápátá apart from èyí tá a máa fi ṣe juice tá a máa tà kiri ní gbogbo àgbáyé particularly ní Nàìjíríà a máa ṣe concentrate tó yẹ pé kò ìgbẹ̀rún ní o ìgbà kìíní o kò sí àwọn factory àtúmọ̀ wa rà lọ́wọ́ wa l'Ògbómọ̀ṣọ́. tá a ṣe tí ó di bíi powder. bẹ́ẹ̀ ni jáde bíi powder tí wọ́n máa fi ṣe mineral wọn. ẹ mọ iye èèyàn à ń wò pé tá a bá bẹ̀rẹ̀ a kọ́ máa gba bíi àwọn èèyàn ọgọ́rùn-ún méjì. ọgọ́rùn-ún méjì 200 ọmọ Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni bí bọ̀dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ bá àti ń bá àwọn lọ́balọ́ba kan sọ̀rọ̀ táwọn náà fẹ́ ìlọsíwájú agbègbè wọn tí wọ́n sọ pé ilẹ̀ tẹ́ bá ń fẹ́ o ẹ wá ẹ ṣá sọ fún wa ẹ wá mú so tí Ọlọ́run bá wa ṣe bá ṣe ń rò ODDA ló ń spearhead industrialization nínú ọdún tí a dẹ̀ wà yìí 2022 yìí báyìí ẹ máa rí àwọn àpẹẹrẹ kan apart from that another thing tá a tún wá fẹ́ ṣe ni pé ṣe rí gbogbo àwọn ọmọ tí à ń rí lójú títì yìí báyìí tómi ti mu nǹkan tí ò yẹ kán máa mu tó rí tí dọ́ta tó ti yí gbogbo wọn ni èmi ti ṣe ètò pẹ̀lú àwọn tí wọ́n pè ní O-Force Group Ògbómọ̀ṣọ́ O-Force Group Pamsec Adékúnlé so wọ́n ti ní ibi tí wọ́n ti máa ń bá wa rehabilitate wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ sọ fún wọn pé àwa máa sanwó ìtọ́jú wọn tí wọ́n bá wá ṣe tán o a máa kó wọn àní dà wọ́n síta o à ń kó wọn lọ sí ibi tí kábíyèsí Olúgbọ́n ilẹ̀ kan wà tó fún wa tí federal government through effort wa àwọn àtàwọn ọmọ ODDA tí federal government ti bá wa kọ́ skill acquisition center. ibi ẹ̀kọ́ṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti fún àwọn instrument kan sílẹ̀ fún wa tí wọ́n lè lo equipment. àwọn tó fẹ́ kọ́
bóyá bíi barbing ni o àwọn tó fẹ́ kọ́ bíi dressmaking ni o àwọn tó fẹ́ ṣe hair dressing ni o àwọn bricklayer ni o àwọn plumber ni o àwọn gbogbo wọn pátápátá irinṣẹ́ ti wà bọ́n ṣe máa kọ́ wọn tọ́ odidi ò wá ní kọ́ wọn níṣẹ́ tán ká dà wọ́n síta o tá a bá kọ́ wọn níṣẹ́ tán a máa fún wọn ní ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ á dẹ̀ fún wọn ní instrument tán máa lò á dẹ̀ fún wọn ní owó tó yẹ pé fún bí ọdún kan wọ́n á wà wọ́n ní tọrọ lọ́wọ́ kínní á dẹ̀ máa mọ́nítọ̀ wọn kán má lọ tà á kán má lọ kówó yẹn kán tó lọ máa mú gbaná kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ a máa mọ́nítọ̀ wọn so that láti bẹ̀ àwọn náà dìde wọ́n máa ran fámìlì tiwọn náà lọ́wọ́ ìlú á bẹ̀rẹ̀ sí ní tòrò àní ráwọn ọmọ pàòpàò lójú títì mọ́ then iṣẹ́ tí wọ́n á rí nǹkan kan tó wá wà tá à ń ṣe ń sẹ̀ ó ní gúrùpù kan tí à ń pè ní OVC Ogbomoso Valiant Club àwọn ológun àtàwọn paramilitary ló wà ń bẹ̀ àwọn náà ń ṣe gudugudu méje ní gbogbo ọdọọdún là ń fún àwọn ọmọ ìlú wa ní scholarship ní bursary minimum of 150 people every year láwọn ọmọ yunifásitì àmọ́ yunifásitì Ìbàdàn LAUTECH Abuja ìkíní àtàwọn secondary schools then every year náà la tún lọ sí àwọn kéésì home àwọn orphanage là ń gbóúnjẹ lọ là ń gbóògùn lọ là ń kówó lọ fún wọn à ń lọ sí school of blind à ń kówó fún wọn à ń kó oúnjẹ fún wọn à ń ṣe gbogbo ẹ̀ à ń lọ sí leprosarium à ń ṣe gbogbo ẹ̀. àgọ́ retí nù. bẹ́ẹ̀ ni cause gbogbo àwọn tá a bá dìde ká ran gbogbo àwọn bíbú yìí lọ́wọ́ ìlú ò mọ nítòrò ìlú ò ní tẹ́wájú o ìlú ò dẹ̀ ní lọ síwájú so gbogbo ẹ̀ là ń mú pọ̀ díẹ̀ Olúwa dẹ̀ fún wa ṣe. àmín ẹ̀yin bó ni ti Àyọ̀ká foundation. ètò kan yín gangan nù. Àyọ̀ká foundation personal project. orúkọ ìyá mi àgbà. bẹ́ẹ̀ ni ìyá mi nìyẹn Esther Àyọ̀ká bàbá mi oníyìíròkun Samuel Adigun màmá mi ilé Akálà ni ọmọlé Akálà ni bí ẹ̀gbọ́n ló jẹ́ fún ex-governor may so rest in peace Christopher Alao Akálà ẹ̀gbọ́n ló dẹ̀ jẹ́ fún olórí Lárónkẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ kọ́ra wọn àdúpẹ́ you know so màmá mi ní ojú ayé wọn màmá mi lójú àánú ó lójú àánú mo rántí ìgbà tí mo wà ní secondary school ní Jos tó bá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí gbogbo àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọ ọba Oyèwùmí àwọn ọmọ Ọlágbémiró àwọn wúìzù ilé màmá mi nílé Tápà ní Bauchi road ní gbogbo wọn máa wá nírọ̀lẹ́ o gbogbo wa máa jókòó ìyá ro àmàlà fún wa máa jàmàlà tá a bá wá jàmàlà tán ìyá lè má rí kankan jẹ but ó wá make sure pé gbogbo wa jẹun. ibẹ̀ lẹ́yìn ti kọ́ ìwà. ibẹ̀ ni mo ti kọ́ wa yẹn ìwà yẹn dẹ̀ wà lára mi. tó bá yá tí wọ́n bá rí i pé nǹkan kan le díẹ̀ tí wọ́n rí ojú mi wọ́n ní ọmọ mi má wọ̀rì èmi náà ní mọ́mì don't worry torí ẹ orúkọ tó máa ń pè mí Bọ́lájí don't worry náà máa ń pè mí Bọ́lájí don't worry náà máa ń pè mí ìyá mi ò gbóyìnbó lọ títí bọ̀tọ̀ àwọn òyìnbó tààtà tó gbọ́ yẹn èmi Àyọ̀ká I no care I no worry. adúpẹ́. bọ̀ wọ́n lójú rere wọ́n dẹ̀ lójú àánú. kí wọ́n lè ṣe ní ìhà ti Àyọ̀ká foundation. ìhà ti Àyọ̀ká foundation ṣe rí iṣẹ́ ńlá la fẹ́ ṣe láti ọdún yìí sí báyìí gbogbo agbègbè nílùú Ògbómọ̀ṣọ́ aláti kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé omi ò gbọ́dọ̀ jẹ́ any family níyà. láti ọ̀dọ̀ tí ń gangan bẹ́ẹ̀ ni nílé ní mọ̀sí fáǹsì nínú kọ́tà ọdún yìí tá a máa wọ̀ yí báyìí níwájú ilé bara wọ́n á ṣe bọ́ òótọ́ pé omi á wà gbogbo àwọn tó bá wà ládùúgbò yẹn ẹ lọ máa pọn mi ẹ má sanwó lọ́fẹ̀ẹ́ ni ẹ má gbó lọ́wọ́ yín ẹ pè mí. tẹ́nibọ́dì bá ẹ má sanwó
a máa ṣe ni gbígbẹ́ jí lóru ẹ lọ pọn mi iná wà ń bẹ kò sí gbogbo pọ́ǹpì gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ la fẹ́ replicate ẹ̀ ní gbogbo àdúgbò sọ pé ẹni kẹ́ tó rin máìlì 5 ẹ jẹ́ láti pàdé bọ́ọ̀lù kan tí ń yọ lọ́fẹ̀ẹ́ tó ń yọ lọ́fẹ̀ẹ́ lórúkọ Àyọ̀ká foundation then ṣe rí gbogbo àwọn widows àwọn opó ní gbogbo ọdún mo ti bá bí ìyálóde of Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ kó bá mi gẹ̀ẹ́tì data àwọn tó nídìí ni o ó ṣe gbogbo pó ni àwọn kan wà tán wà òkè but àwọn kan wà tí wọ́n really need the help ní ọdọọdún aṣọ a kò fún wọn oúnjẹ ìgbà sálà wọn á róúnjẹ ìgbà ọdún wọn á róúnjẹ o bẹ́ẹ̀ ni then a fẹ́ máa fún wọn ní owó díẹ̀díẹ̀ tí wọ́n máa lè fi òkè tẹ́ bá gbé ráìsì fún yàn tí ò sówó yọ tí ò sówó ẹran kí wọ́n á ní ṣé kó máa san ráìsì kò wúlò so amúra máa fún wọn ní nǹkan tó yìnbọn pè ní stipends but sherry group kan wà tí Àyọ̀ká foundation tó máa ṣiṣẹ́ ní Àyọ̀ká foundation wọ́n á ní gbogbo data so every month wọ́n á mọ iye tí wọ́n ń san sí àwọn oníkálukú ẹlòmíì á lọ síbẹ̀ wọ́n á gbà ẹlòmíì wọ́n á lọ sádùúgbẹ̀ wọ́n á lọ fún kọ́sẹ̀ ẹlòmíì ò ní lè ṣe wàhálà pé ó ń bọ̀ wá sí ọ́fíìsì àbí kínní but a bá ti ní data yẹn a máa fún wọn then pàtàkì jùlọ àwọn ọmọ tán ní ìyá tán ní bàbá tọ́ ìlọsíwájú wọn ọwọ́ Àyọ̀ká foundation a fẹ́ tá a bá ti profile wọn dáadáa láti primary school wọn dé secondary school wọn dé university at least first degree then a tún wá máa ràn wọ́n lọ́wọ́ kan ríṣẹ́ tó bá ti rí wọn ò anybody ní nǹkan kan kò àníkàn dá nǹkan kan padà but nǹkan tí Ọlọ́run fa fi bless wa tá a bá ṣe fún wọn káwọn náà dá padà fún olùkọ́ran other people lọ́wọ́ nílùú ó tán Àyọ̀ká foundation. ẹ̀yin ará ilé mo ní ìṣẹ́jú 4 péré sí i bó la ṣe báyìí mo fẹ́ sí ojú òpó sílẹ̀ 07032880939 07032880939 ẹ lè pè síbẹ̀ ẹ sì lè pè sí 08061998459 ẹ bá pè síbẹ̀ n ó gbé níbí báyìí bàbá wa ajagun òfurufú fẹ̀yìntì àwọn ni mò ń gbà lálejò lọ́jọ́ ti tòní. Hello. ẹ kú ètò. ẹ mọ̀ ṣeun o orúkọ yín o. orúkọ tèmi ni testimony adésọ̀kan adélakùn. ẹ ṣeun ẹ ṣeun ìbéèrè wọlé ní fún dájú wa. èmi máa fẹ́ ṣàdúrà fún akọgun ni kọ̀mọ̀ ní bàjẹ́ báyé wọn. àmín. èmi wọn yóò gùn. àmín o. ojú òní tí wọn gbogbo èrè tí wọ́n ní fún ọmọ Ògbómọ̀ṣọ́ àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yóò wá sí ìmúṣẹ. àmín. bí wọ́n bá ṣe ń fà yóò máa tóra wọn. àmín o. àìsàn ò ní gbé wọn dé. àmín. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. àmín ẹ ṣeun. mo kí yín o. ẹ ṣeun testimony ẹ ṣeun. God bless you sir. ẹ ṣeun. 07032880939. Hello. Hello. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín sà. ẹ kúrọ̀lẹ́ orúkọ mi ni Pastor William. ok láti. láti Ògbómọ̀ṣọ́ náà ni. ok. mo fẹ́ kí àwọn bàbá akọkùnrin gbé wá sórí program. ẹ ṣeun. àdúrà táwa ń gbà ni pé afẹ́kọ́lọ́run rèézì àwọn èèyàn tí ó dàbí Akálà tí ó ní ìfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́. So with this kind of spirit that you are displaying, ọkàn wa ń balẹ̀ pé a ní àwọn èèyàn tí wọ́n tún máa ra àwọn èèyàn lọ́wọ́ l'Ògbómọ̀ṣọ́. ó jẹ́ ìjùmọ̀ wa mo gbàdúrà fún bàbá lórúkọ Jésù ẹ̀mọ́ yóò ràn yẹn lọ́wọ́. àmín. ibi ẹ ṣe ń fẹ́ lọ lórúkọ Jésù Olúwa yóò ràn yẹn lọ́wọ́. àmín. Ògbómọ̀ṣọ́ is a special town in the agenda of God. lórúkọ Jésù Olúwa yóò ràn yẹn náà lọ́wọ́ láti ràn yẹn lọ́wọ́. àmín. Jésù dára fún yín. ẹ ṣeun. alàgbà bí ọ̀jẹ̀lá ẹ kúṣẹ́ o. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun. God bless you sir. amen thank you sir. Thank you. ẹ ṣeun. hello. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. Johnson ló ń sọ̀rọ̀ látọjà rọ̀. ok kí ni ìbéèrè yín. kí a gbọ́ pé ní ìbéèrè fún wọn. ok. mo láìkí bí wọ́n ti bá wa sọ̀rọ̀. ó jẹ́ kí wọ́n jẹ́ kí yé wa pé a ní àwọ̀ ọ̀dọ́ a ní ọjọ́ ọ̀la tó dára. Ọlọ́run ṣeun.
pẹ̀lú ògùn ọlọ́run ó sì ràn yín lọ́wọ́. àmín ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́. hello. ẹ káalẹ́ sá. ẹ káalẹ́ orúkọ yín o. Ọláwálé Zainab ló ń sọ̀rọ̀. láti àdúgbò wo. láti Ọ̀gbẹ̀gún. ẹ ṣeun kí ni ìbéèrè yín. mo fẹ́ kí dádì wa ni o. ẹ ṣeun. wọ́n kú ọ̀rọ̀ ìlú o. ọlọ́jẹ̀ kan fẹ́ wá o. ẹ ṣeun adúpẹ́. ẹ ṣe gan sẹ́mi yóò gún akọgun o. ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun ẹ ẹ bá ṣeun. wa kí yèyé akọgun èmi ọmọ yín Zainab ni mò ń sọ̀rọ̀. ẹ ṣeun Okay, adúpẹ́ Zainab, ó ṣe. ó ṣe gan. yes sir. ó ṣe Thank you my so daughter much. pẹ̀lẹ́ ẹ ṣeun. yes sir. pẹ̀lẹ́ sọ fún màmá ẹ pé àwọn aṣọ kan wà ní palace mo ní kán kó fún wọn o. hello. ẹ ṣeun ẹ mọ̀ kálẹ̀ o. ẹ káalẹ́ sá. orúkọ yín o. làbò látòkè alápàtà. kí ni ìbéèrè yín. lórúkọ Jésù kò ní rẹ̀ wọ́n. àmín o. èso onígbẹ́ni wọn légbodò. àmín o. èmi gẹ́gẹ́ bí àkàndá ni wá. àkàndá bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àkàndá àti ní àfẹ́ máa tọrọ owó àfẹ́ máa wá nǹkan tá à ń lò máa pawọ́ dà. Ọlọ́run ràn yín lọ́wọ́. ẹ ṣeun. ẹ dákun. ẹ ṣeun ó ti yé wa báwọn. Yes, sir. ó ti yé wa ẹ ṣeun. hello. Hello. ẹ káalẹ́ sá o. Ojàre Fẹ́mi Alabi from Federal Low Cost. ẹ ṣeun kí lẹ ní fún wa láàrin ìṣẹ́jú kékeré. Akíbà mi bàbá wa Adigun. ẹ ṣeun. Then a tún fẹ́ kí a fẹ́ gbọ́ nǹkan díẹ̀ lórí pé bóyá iṣẹ́ oko táwọn èèyàn yẹn náà tún lè máa rí ṣe bóyá ó wà nínú ètò tí wọ́n ń ṣe náà Olúwa ó ràn wọ́n lọ́wọ́ o. ẹ ṣeun. Torí oúnjẹ ó ṣe pàtàkì ó náà. ṣe pàtàkì. àsìkò wa ti pé ọ̀rọ̀ káàdìwọlẹ̀ ní àtìmọ̀ràn fún àwọn èèyàn wa tó ń jọmọ̀ gbọ́n. ẹ jẹ́ kí n kọ́ dáhùn ìbéèrè yẹn. ìbéèrè yẹn ni pé iṣẹ́ rí bẹ́ẹ̀ ni pé ẹ mọ nǹkan tèmi àti gọ́vnà Mákindé tá a sọ ní alẹ́ àná dago méjì òru títí dago méjì òru àná èmi àti Mákindé àjọ wà ní. tọ́ ṣe rí Mákindé ó jẹ́ ni tó lọ́ọ̀fù Ògbómọ̀ṣọ́ o ó lọ́ọ̀fù Ògbómọ̀ṣọ́ o. ó ti ẹ̀ tán mọ́ wa àgbẹ̀tọ̀ àrẹ̀wájú bẹ́ẹ̀ ni so ara àwọn kan tá à ń sọ náà ni pé àwọn especially ní area agriculture ó fẹ́ assist pẹ̀lú nǹkan táwa náà bá ń ṣe so that ìgbà tí àwọn èèyàn bá nílẹ̀ tó ní kó ṣe pé ká kàn pínlẹ̀ àgbẹ̀ àníkẹ́ mọ́wọ́ wa ó pé àfúnyín lówó àfúnyín ní fertilizer àfúnyín ní nǹkan ọ̀gbìn ọ̀ya nǹkan tẹ́ bá dẹ̀ realize ń bẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní dìde fúnra yín ẹ ta kẹ́ dìde kẹ́ dẹ̀ máa continue ẹni tó máa ṣe ẹja ẹni tó máa ṣe nǹkan ọ̀gbìn ẹran sínsìn gbogbo ẹ̀ ni ó wà ní program and very soon ní ọdún yìí á bẹ̀rẹ̀ sí ní roll it out so a bẹ̀rẹ̀ sí ní Àyọ̀ká foundation náà a bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́ fill àwọn forms kẹ́ show area bí tẹ́ bá ti ní interest ká bẹ̀rẹ̀ sí ní data bá ṣe so that our máa invite nígbà tí. bó bá ṣe ń lọ lórí ètò yìí ẹ mọ̀ gbọ́ ẹ bá ń pa ọmọ Ògbómọ̀ṣọ́ ọjọ́ wa ti lọ. tọ́ mo kí gbogbo wa mo kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ nílé lóko in diaspora labroad pé ẹ jọ̀ọ́ ilé ni àbọ̀ ìsinmi oko ilé ni àbọ̀ ìsinmi oko gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá láti ìlú òyìnbó wọ́n tẹ̀ ń gbọ́ mi báyìí ní New York àní everywhere àti ní London gbogbo wa ẹ jẹ́ ká ronú bá a ṣe máa ṣètò sílé bọ́lọ̀ ṣe bless wa ẹ jẹ́ káwa náà bless àwọn aráalé ẹ jẹ́ ká create iṣẹ́ fún wọn ẹ jẹ́ kí inú wọn dùn ẹ jẹ́ kí peace yìí wà tí ò bá sóúnjẹ kò sí peace o tí wọn bá rí iṣẹ́ ṣe kò sí peace o tó táwa gan bá dẹ̀ ń fẹ́ peace fún àwọn èèyàn wa ẹ jẹ́ ká lo nǹkan tó lọ́n bá fún wa láti tún lè ṣe. àdúpẹ́ ẹ pè mí lẹ́yìn tòsí 07032880939 07032880939. ìwé àdàbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àdìwé àdàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá gbogbo ẹ̀yin
ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn. Ẹ wálé, ẹ wá tún lé ṣe o. àtobìnrin àtìwé àtàgbà. Káàbọ̀. Ògbómọ̀ṣọ́ la wà ẹ̀dákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀já fọwọ́ wẹwọ́ ẹ̀já finú lunú ẹ̀já fọkàn lukàn. ẹ̀já pawọ́ wa pọ̀ ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí tẹlẹ́mù ẹ̀sùnmọ́ wa gbogbo ẹ̀yìn lọ́ba lọ́ba ládéládé gbogbo lóye lóye gbogbo ẹ̀yìn àgbààgbà jòyè nílé ní lóko lódò lẹ́yìn odi. ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ wa ẹ̀já finú lunú ẹ̀já fikùn lukùn. Ẹja ẹ jẹ́ kí délẹ̀ gbogbo wa gòkè ẹ̀já àgbà. bàmọ̀ràn pọ̀ káwa lójú kan ṣoṣoṣo káfọwọ́ wa gbé Ògbómọ̀ṣọ́ lárugẹ. Iwájúwájú lọ̀pẹ́ ibìjì Ògbómọ̀ṣọ́ iwájúwájú ni ó máa wà ní ó sì mọ́ lọ Ògbómọ̀ṣọ́ iwájú fẹ́rẹ́fẹ́rẹ́ iwájúwájú ńlá mọ́ lọ àwọn onírèrò ẹ̀yìn. ẹ̀sùn mọ́ wa ní ẹ̀yìn ẹni ó lówó lọ́wọ́ ẹ̀ mọ òyìn wa ẹ̀wá lé ẹ̀wá dálé ìṣẹ̀lẹ̀ nílùú wa. àtọkùnrin àtobìnrin àdéwé àtàgbà gbogbo ẹ̀yin ènìyàn tí Ọlọ́run ọba mi Àdìgún Elédùmarè tọ́ṣẹ́gi ọ̀la fún láwùjọ wa. ẹ sáré tètè wá ẹ wá fowó yín Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ẹ wá gbèlú wa lárugẹ àdéwé àtàgbà àtọkùnrin àtobìnrin àtọba àtijọ́yè àtònílé ní lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ̀sùn mọ́ ẹ sáré tètè wá ẹ má bọ̀ wáwùjọ wa. ẹ̀jẹ̀ àpawọ́ wa pọ̀ ní ẹ̀yìn ẹ̀jẹ̀ àfinú lunú ẹ̀jẹ̀ àpawọ́ wọ̀ ká pa mọ̀ràn pọ̀ ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ àgbìmọ̀ràn pọ̀ ká gbé Ògbómọ̀ṣọ́ wa lárugẹ onílé àtàjòjì yẹn tí ń bá ń bẹ lẹ́yìn òde ẹ̀sùn mọ́ ẹ sáré tètè wá ẹ má bọ̀ láwùjọ wa gbogbo ládéládé gbogbo lóyè gbogbo lọ́ba àtọkùnrin àtobìnrin àtiwé àtàgbà tí ń bẹ lẹ́yìn òde ẹ̀ sì sáré wálé. Káàbọ̀ ọ̀gá mi káàbọ̀.